ìdílé wa nítorí wípé ní gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run òun ni ìyè wa. Lórúkọ Jésù Olúwa yóò fi ọlá fún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbélékè mi wa. Àlejò mi fún ètò tòní wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa lórí ètò tòní, ètò Ohun Àwọn Kérúbù on FM fún ti ọ̀sẹ̀ yìí. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn fún agbomímọ́ CNS Church Agbọ́jésù Conference Ìfẹ́lódùn the Bonagis tó wà ní Ṣóyọ́yè. Àwọn náà ni PRO fún Organization of African Instituted Churches OAIC Ogun State Chapter. Mo ń sọ̀rọ̀ nípa the youth president fún Agbọ́jésù Youth Movement ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Prophet Kola Ajiboye Gorah. Àwọn ni àlejò bàbá wa. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo àwa ènìyàn lórúkọ Olúwa tí à ń gbọ́ wa káàkiri àgbáyé wípé àkókò yìí adẹ̀kú wẹ́lẹ́wẹ́lẹ́ òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí lórúkọ Jésù ó máa tù wá lára. Àmín. Gbogbo ìdílé ńkọ́? Bákan náà àlàáfíà ni wọ́n wà. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Olúwa kò ṣe. Ẹ ń tẹ̀síwájú ní kíní ẹ mú wa ní ṣókí. Bákan náà mo tún kí àwọn atọ́kùn ètò yìí, mo kí àwọn iléeṣẹ́ rédíò Sweet FM. Àdúrà fún yín lórúkọ Jésù ẹ ó máa tẹ̀síwájú. Àmín. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fẹ́ ṣe payá lórí ètò tó fẹ́ lò yín fún, ẹ jẹ́ ká wò bàbá wa tá a bá wo inú ayé lónìí, tá a bá wo inú ìrìnàjò Kristẹni, a rí wípé àwọn ọmọ 40, 30, 50 dẹ̀ ló ń kú báyìí. Kọ́lọ̀ ń bá wa bá ikú ọ̀dọ́ wí láàrin wa. Ẹ jẹ́ ká wo ẹ ṣí payá ìrìn àjò yẹn fún wa. Ẹ jẹ́ ká wo gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ ìjọ Kérúbù àti Séráfù àbí ọ̀kan lára àwọn ìjọ aláṣọ funfun. Kí ni àwọn nǹkan tó yẹ ká kíyèsí ní àkókò tí ikú ọ̀dọ́ tó wọ́pọ̀ nínú ayé lónìí? Lákọ̀ọ́kọ́ ọ̀dọ́ àwọn ni olùṣàkóso òní. Àwọn olóyìnbó máa ń sọ pé children are the leaders of tomorrow. Children nìyẹn but youth àwọn ni leader wa fún òní yìí. Ibi tí ìjà dẹ̀ ti wáyé láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀, ìlú tí ó bá fẹ́ parun ọ̀dọ́ náà ni ogun máa ń dojúkọ torí pé àwọn ni wọ́n ní ipá. Ṣùgbọ́n lóde òní yìí, lákọ̀ọ́kọ́ Bíbélì sọ pé olúkúlùkù ohun gbogbo ni àkókò wà fún. Ohun tó túmọ̀ sí ni pé gẹ́gẹ́ bí òye ènìyàn, ikú gan lákòókò. Àkókò tí a dẹ̀ fi òye ènìyàn gbé náà ni ìgbà ogbó. Gẹ́gẹ́ bíi pé ohun gbogbo tí àkókò wà fún. Àkókò tí a wò pé ó tẹ́ wa lọ́rùn, ó wà òkè, tá a lè wẹ́kọ̀mù ikú náà nígbà ogbó. Ìgbà ogbó. Tí ikú bá wá wáyé láì ṣe pé èèyàn tí ìdògbó, something is wrong. A ní láti kíyèsí àwọn kankan. Nǹkan kan wà tó ti ń ṣẹlẹ̀. Àwọn nǹkan yẹn náà la dẹ̀ gbọ́dọ̀ kíyèsí dáradára. Dáadáa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ní àkọ́kọ́, ipò ọ̀dọ́ ó máa ń gùnyàn. A máa ń ríra wa nírìí pé a ní okun tó pọ̀. Mo pa àárín àwọn ọ̀dọ́ ni mo wà. Pàápàá láàrin àwọn tá a jẹ́ Kristẹni, a lè lọ ṣóòru 4 láì yẹ ìlera wa wò. Orí òkè níbí bọ́ síbí bá a ṣe rí eegun ọ̀dọ́ yẹn náà la ṣe fẹ́ máa lò ó láì yẹ ìlera wa wò. So ohun àkọ́kọ́ tí mo fẹ́ jẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé kì í ṣe pé àwọn arúgbó nìkan ló gbọ́dọ̀ máa yẹ ìlera wọn wò. Àwa tá a jẹ́ ọ̀dọ́ a gbọ́dọ̀ máa yẹ ìlera wa wò lóòrèkóòrè. Wá wò pé ọ̀dọ́ ni mí, mo lè fò síbí, mo lè fò sọ́hùn. Ó dẹ̀ ṣe pé ìlera rẹ̀ ò gbé ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ọ̀dọ́ lónìí ẹ kàn máa gbọ́ ó tún ti lọ. Ó jẹ́ àkọ́kọ́ ni tá a gbọ́dọ̀ kíyèsí. Bẹ́ẹ̀ni. Ìkejì, àìgbọràn. Àìgbọràn ó ń ṣekú pa àwa ọ̀dọ́ láyé òde òní. Màá fún wa ní àpẹẹrẹ irú ẹ̀ wà nínú Bíbélì. Wòlíì kékeré àti wòlíì àgbà. Bó ṣe máa ń sọ ìtàn yẹn nìyẹn. Wọ́n ní wòlíì kékeré àti wòlíì àgbà. Wòlíì kékeré ṣàìgbọràn. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ nísìnyí àìgbọràn wa pọ̀ jù sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí àwọn àgbà. Ọ̀nà méjèèjì, sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí àwọn àgbà. Àìgbọràn wa pọ̀ jù. A dẹ̀ gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí ọ̀dọ́ nítorí àwọn tó bá ti kọjá lọ la máa fi ṣàkàwé. Ọ̀kẹ́rẹ́ sọ fọ́mọ ẹ̀ pé kó gbọ́ràn. Ó ní kó gbọ́ràn
tọmọ ọ̀kẹ́rẹ́ bá gbọ́ràn kò ní tọrùn bokùn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí kọlọ́run kó ṣàánú wa. àmín. ohun tí mo tún rí tó tún jẹ́ nǹkan náà àwọn òkùnfà ohun tó ń fa náà ni àìbọ̀wọ̀ fún àgbà. àìbọ̀wọ̀ fún àgbà tàbí kí n sọ pé àìní ìtẹríba. tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ ọ̀dọ́ lónìí a máa ń ríra wa tán. a máa ń ríra wa tán. kò sí ìbẹ̀rù mọ́. ọ̀dọ̀ àwa òbí dẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. ọ̀dọ̀ àwa òbí ló ti ń bẹ̀rẹ̀. mo sọ irú ọmọ èwe tá a jẹ́ náà ló máa sọ irú ọ̀dọ́ tá a dà. ọ̀pọ̀lọpọ̀ àwa òbí láti èwe la jẹ́ káwọn ọ̀dọ́ ní ìbẹ̀rù. ní àwọn ọgbà kan tó bá rí tíṣà kan tó ń bọ̀ lọ́ọ̀kan báyìí o ò ní lè jọ rìn pàdé ra yín. ṣùgbọ́n nísìn àwọn òbí gan ti ń tẹ̀lé ọmọ wọn lọ sí skul lórí pọ́nbọ́mọ wọn wí. àìgbọràn lẹ́yìn tá a bá ti mú kú òtán ohun tó kù ni pé kọ́mọ ní ìbọ̀wọ̀. ilẹ̀ Yorùbá láwa yìí ọmọdé tí ò bá bọ̀wọ̀ fún àgbà àwọn Yorùbá sọ pé kò ní ṣe kinní kan dalẹ̀. tí ọ̀dọ́ tó bá mọ̀ pé òun bá fẹ́ pẹ́ lórí ilẹ̀ ó gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fágbà torí n tójú àgbà rí tó fi mú wọn funfun tó fi mójú wọn jìn tọmọdé bá rí ojú yẹn afọ ni. gẹ́gẹ́ bí ọjọ́ orí àwọn àgbàlagbà a gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ fún àwọn tó bá jù wá lọ torí àwa ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ máa ń ríra wa tán. a máa ń ríra wa tán. bẹ́ẹ̀ni Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ohun kejì tí mo tún rí náà ni ìdojúkọ. àwọn ìdojúkọ ó yá ẹ̀ṣin láwẹ́láwẹ́ àwọn ìdojúkọ wọ̀nyẹn. gẹ́gẹ́ bí ọ̀dọ́ ohun tí kálukú ń dojúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bí mo ṣe wà yìí ó máa ń jẹun tó ń dùn mí. pápá wa ọ̀dọ́ tá a jẹ́ ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá gbọ́ lórí rédíò bóyá wọ́n ṣe program kan àbí lórí TV tàbí lórí ẹ̀rọ ayélujára tán wá gbé wá pé ẹ wo ọ̀dọ́ kan rèé ló ṣe báyìí ló ṣe nǹkan báyìí tí kò dáa ló ṣe nǹkan báyìí tí kò dáa èmi ò kí ń rẹ́rìn nítorí àmọ́ ọ̀dọ́ tó tún kàn àmẹ́ni ó kàn àmọ́ ìránṣẹ́ Ọlọ́run tó tún kàn nítorí pé Sátánì ń dọdẹ wa la ṣe gbọ́dọ̀ mọ̀ pé ogun tí kálukú ń dojúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èkínní tó jẹ́ ogun tí ọ̀dọ́ ń dojúkọ ẹ̀rí ibi tí a bá ogun olóró dé nínú ìlú yìí Ọlọ́run ló lè ṣàánú fún wa. àmín. àwọn ọ̀dọ́ mi wà tó ṣe pé tó ń dojúkọ lílo oògùn olóró. mímu nǹkan olóró. mímu àwọn nǹkan tó lè gbẹ̀mí èèyàn kíákíá. mo kó yẹn papọ̀ sábẹ́ àfọwọ́fà. abẹ́ àfọwọ́fà ni mo kó yẹn papọ̀ sí. nítorí ohun tó ń pè lógun ayé lè gbógun tìyàn. èèyàn lè fogun jara ẹ̀. wọ́n dẹ̀ lè bí èèyàn sínú ogun. Bíbélì ṣe sọ nìyẹn. ó ní àwọn kan a bí wọn ní ìwẹ̀fà. ó ní àwọn kan sọra wọn di ìwẹ̀fà. ayé dẹ̀ lè sọyàn di ìwẹ̀fà. so lógun yẹn ọ̀nà mẹ́ta. ogun tó ṣe pé àwọn ọ̀dọ́ fúnra wọn ló fọwọ́ ara wọn fà á. nípa lílo oògùn olóró àti wíwọ àwọn ọ̀wà míì tí kò dára. ogun ó dẹ̀ tún wà fẹ́lòmíì. ẹlòmíì náà dẹ̀ jẹ́ àjogúnbá. èmi ìjà àjogúnbá. so wọ́n bí ẹlòmíì sínú ẹ̀ ni. ẹlòmíì dẹ̀rẹ̀ àfọwọ́fà ẹ̀ ló bá débẹ̀. ṣùgbọ́n ọ̀nà yòówù kéèyàn bá dénú ẹ̀ ohun tó mátà náà ni pé kó gba Kristi lólúwa tó lùgbàlà ẹ̀. gbogbo àwọn ọ̀wà tó wọn bá mọ̀ pé kò da ẹlòmíì máa fi ń proud báyìí ni mo fi jọ bá mi ni bá mi mo fi jọ òun ṣe tí ò da wọ́n bẹ́ẹ̀ wí olófejọ ya ẹ̀ olófejọ bàbá ẹ̀. àwọn ìwà tí ó wà lọ́wọ́ wa tí kò da tá a bá ti ní Kristi tí a dẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run a rí i pé láti pàṣẹ bẹ́ẹ̀ a máa fi ayé wa fún Jésù àwa náà gbégbé ayé àlàáfíà àdẹ́bọ̀ lọ́wọ́ ogun. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní Òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. à ń sọ̀rọ̀ nípa ikú àwọn ọ̀dọ́ tó wọ́pọ̀ lónìí nínú ìjọ Ọlọ́run pàápàá nínú ìjọ aláṣọ funfun. kí ló fà á kí lè àwọn nǹkan tó yẹ ká kíyèsí òun ni bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì tí wọ́n ṣe payá fún wa lórí ètò. à ń padà bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mọ̀ iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wa sí ti gbọ̀nyìn ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú wa. torí pé mo jẹ́ ní tó ní ambition o mo sáré títí kí ipò sí mission o babaláwo ni wẹ̀rí mi sódò tó ń ṣàn kí ni mo bá bọ́ bàbá ńlá frustration o. lórí òkè yìí.
ìgbìmọ̀ ìdàgbàsókè ìyìnrere fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ọmọ sẹ́ráfù síbi ìsìn àṣálẹ̀ ìmúpadàbọ̀sípò àwọn tí yóò ṣiṣẹ́ ìránṣẹ́. Most Senior Apostle Prophet Dr. David Ogundipe, Senior Superintendent Apostle S.A. Abinde, Pastor Prophet Ademola Pokuola, Senior Special Apostle M.A. Adesina, Apostle Adeyinka Adebiyi, Brother Olusoji Akitola, Superintendent Apostolic Mother Bolajoko Odeyinde, Reverend Apostolic Mother Prophetess Dr. Akosile. àti Superintendent Apostolic Mother AI Àtẹwọgbọlá. Àkòrí Ìjọ àwọn akọrin Saviour's Ministry C&S. ní yóò fi ìròyìn ẹ̀mí gbé wa lọ sórí ìfẹ́. Olùgbàlejò Wòlíì Emmanuel Abiodun Alogbo. Olórí ìjọ Kérúbù àti Séráfù wọ́n bá Ọlọ́run Kérúbù àti Séráfù pàdé Fún ìmúpadàbọ̀sípò àti ìtẹ̀síwájú ìjọ Kérúbù àti Séráfù. ní ilẹ̀ Séráfù ibùsọ̀ ogójì òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn Màbà nípínlẹ̀ Ògùn. Lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí láago 9 alẹ́ mọ́jú. Senior Mother in Israel Dr. Olúwakẹ́mi Aládénúsì. Alága ìgbìmọ̀ ìyìnrere. Olùkéde Pásítọ̀ Ọmọbọ́láńlé Adéwùmí. Akọ̀wé ìgbìmọ̀ ìyìnrere. Ààrẹ ti yọ. Ọlọ́run Prophetess Ọlájùmọ̀kẹ́ ò abiyamọ o. Agbára rẹ̀ wà síbẹ̀. Bẹ́ẹ̀ni, Ọlọ́run kò ṣe òtútù tún gbèsè rẹ̀ dé. Ó máa ṣe bẹbẹ ìyanu. Àbá ń bẹ fún igi tí a bẹ́. Tí ó bá gbúròó omi yóò sọ ní ìwé mímọ́ wí. Kí ni ó jẹ́ ìdojúkọ rẹ? Òkè ìṣòro wo ló mú ọ banújẹ́ ní gbogbo ìgbà? Ìlàkọjá wo ló wà lọ́wọ́lọ́wọ́ tó le koko? Ó ṣú bí òjò. Ó dàbí ẹni pé ayé fẹ́ pin. Má sọkún mọ́. Jésù olùràpadà tí ó wà nítòsí ní gbogbo ìgbà. Ti gbé wòlíì rẹ̀. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́. Founder Ọlọ́run kò ṣe ti prophetic prayer ministry kalẹ̀ fún ìmúpadàbọ̀sípò gbogbo ènìyàn. Dìde wúyà. Kí o sì kàn sí wòlíì Ọlọ́run ọ̀gá ògo fún ìtọ́ni nínú ẹ̀mí. Àdúrà àgbàṣẹ́gun àti ìgbaniníyànjú lórí ohun kan tàbí òmíràn tí ó jẹ́ ìbìnújẹ́ rẹ. Ẹ pè Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́. Founder Ọlọ́run kò ṣe ti prophetic prayer ministry sórí nọ́mbà yìí 08100691936 08100691936. Adá ìkólọ rẹ padà bí ìṣòwò mi ní gúúsù. Jésù ló. The bass on the mix. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní Òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Orí ètò náà la ṣì wà níbi tí a ti ń ṣípayá ikú àwọn ọ̀dọ́ nínú láàárín àwa Kìrìsìtẹ́nì lónìí àti pàápàá nínú ìjọ aláṣọ funfun. Àwọn nǹkan pàtàkì tó yẹ ká kíyèsí, àwọn nǹkan pàtàkì tó yẹ ká bójú, àwọn nǹkan pàtàkì tó yẹ ká ṣiṣẹ́ lé lórí níbi tí bàbá wa nínú Olúwa Wòlíì Kola Ajiboye Gorah tí wọ́n ti jẹ́ àlejò wa. Bàbá wa ikú atótónu àtẹ̀kan. Yes sir. Bàbá wa ẹ̀ ń tẹ̀síwájú lórí àwọn nǹkan tó yẹ ká kíyèsí. Bẹ́ẹ̀. Ó yá ẹ mú wa tẹ̀síwájú. Ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo ní ohun gbogbo ni àkókò wà fún. Bẹ́ẹ̀ni. Àwa ọ̀dọ́ gbọ́dọ̀ mọ̀ pé àsìkò ọ̀dọ́ a fi ń ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n lóde òní nínú tó ń ṣokùnfà ikú àwa ọ̀dọ́ ni pé àwa ọ̀dọ́ ti ń sáré jù. A ti ń sáré jù, ìfẹ́ owó ti pọ̀ jù. Àsìkò tó sì yẹ kéèyàn ṣiṣẹ́ ọ̀tọ̀, àsìkò tó yẹ kó gbádùn ọ̀tọ̀. Ṣùgbọ́n àwa ọ̀dọ́ ìfẹ́ owó àti ayé jíjẹ ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. Ìṣọwọ́ tí àwọn ọ̀dọ́ fi ń wá owó lásìkò yìí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí náà, a fẹ́ gbin pákí wa lónìí, kó dẹ̀ ta lénìí náà, ká dẹ̀ wú lénìí, ká dẹ̀ fi ṣe èlùbọ́ lénìí, tàbí ká fi ṣe gàrí lénìí kan náà. Àwọn àgbà tá a bá níwájú yẹn kì í ṣe pọ́n mọ́ ṣe. Láti pàṣẹ bẹ́ẹ̀ eré àsápajúdé ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ohun tí à ń fi agbára wá ó ti pọ̀ jù. Láti pàṣẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ń pàdánù ẹ̀mí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ń pàdánù ẹ̀mí wọn nítorí pé ìṣọwọ́ tá a fi ń wá owó, eré tá à ń sá, eré àsápajúdé nítorí ọrọ̀ ayé yìí ó ti pọ̀ jù. Àsìkò tó bá dẹ̀ yẹ kí a máa fi ṣiṣẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ káwọ́ àwọn tó wà níwájú bó pẹ́ bóyá a mú. Pápá àwọn tó jẹ́ wòlíì ní ìránṣẹ́ Ọlọ́run nísìn àwọn lẹ̀rú ń bà wá fún jù. Gẹ́gẹ́ bí ìjọ aláṣọ funfun Kérúbù àti Séráfù tí a sọ̀rọ̀ lé lórí, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa, mo sọ fún wa, mo ní àwọn bàbá èmi kí wọ́n mo yìn wọ́n o, mo kí àwọn bàbá mo kí wọ́n mo yìn wọ́n. Tí wọ́n bá lè gbé ìlànà yìí dúró títí di àkókò yìí, tó bá gbé sọ́wọ́ ọ̀dọ́ láàrin oṣù kan alágbára díẹ̀. a máa dojú ẹ̀ bolẹ̀. Lọ́dún tó kọjá lọ́dún Séráfù pé 100 ọdún. Bẹ́ẹ̀ni.
mo ní ká kí àwọn bàbá tó bá lè tọ́jú ẹ̀ fún 100 ọdún yẹn tí kò dẹ̀ bàjẹ́ torúkọ yẹn ń tẹ̀síwájú tó bá dọ́wọ́ ọ̀dọ́ tí a bá mójútó dáadáa láàárín ọdún kan péré. apàkàsọ. ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí a wà ní òde òní yìí ẹ jẹ́ ká sáré mọ níwọ̀n díẹ̀díẹ̀. àwọn àgbà táwọn wò níwájú yẹn kì í ṣe pọ́n mọ́ ṣe ṣùgbọ́n gbogbo ní ìgbà àti àkókò wà fún. ìgbà àti àkókò wà fún ọlọ́run dẹ̀ máa ràn wá lọ́wọ́. àmín. bákan náà wọ́n ń pe kinní kan ní ààlà. ààlà. bẹ́ẹ̀ ni. ó yẹ mu wá. ọ̀pọ̀lọpọ̀ wa àwa ọ̀dọ́ a mọ ààlà. tá a bá dẹ̀ mọ ààlà ẹ̀rí Kórà, Dátánì àti Ábíráhámù níwájú Mósè wọn ò mọ ààlà wọn. téèyàn bá dẹ̀ ti kọjá ààlà ibi tó yẹ kó bá a dé tó bá ti kọjá ààlà yẹn ó máa kàbùkù. ikú lè gbẹ̀yìn ẹ̀ ìparun lè gbẹ̀yìn ẹ̀ kò sí ohun tí ó lè gbẹ̀yìn ẹ̀. kò sí ohun tí ó lè gbẹ̀yìn ẹ̀. pápá àtàjọ́ ọmọdé wòlíì tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì lẹ́nìí náà nísìnyí mo rí pé láàrin kan wà tó ṣe pé ó wọ́pọ̀ láàrin àwa ọ̀dọ́ wòlíì. tó o bá mọ ààlà àwọn bàbá kan wà tó yẹ kí wọ́n ti bá a jìnnà nínú ẹ̀mí tí wọ́n ti bá Ọlọ́run rìn dáwọn àyè kan níwọ̀ tó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ lónìí náà ó dẹ̀ fẹ́ ṣe bí wọ́n ṣe ṣe nítorí ó mọ ààlà ọ̀pọ̀lọpọ̀ wa láàrin àwọn bàbá nídìí pé wọn ò mọ̀ ṣe àmọ́ ààlà wa láti pàṣẹ bẹ́ẹ̀ bóyá torí àkàwé wọn bá ọgbọ́n orí ta ti ní nọ́lẹ́jì díẹ̀ tó ti níyẹn àmọ́ pé ìrírí lọ̀gá lóòótọ́ ló nímọ̀ níwọ̀nba ṣùgbọ́n ìrírí ńkọ́ tó bá nímọ̀ tí o bá fi ààlà ìrírí sílẹ̀ ìwọ tó jẹ́ ọmọ tó bá fi ààlà ìrírí sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ sí àwọn àgbà ìparun lè dé. ìparun máa dé. wọ́n sọ náà ni pé àwọn ní kọ́kọ́ ni Olúwa ń bá sọ̀rọ̀ Mósè wọ́n ní kọ́kọ́ Olúwa ń bá sọ̀rọ̀ náà Olúwa lè bá wa náà sọ̀rọ̀ wọ́n mọ ààlà wọn ìpè tá a pè wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n mọ ààlà tí wọ́n cross ìparun ló dé bá wọn nígbà tó cross ààlà wọn àwa ọ̀dọ́ ni mo bẹ̀ mo dẹ̀ rọ̀ wá ẹ jẹ́ ká mọ ẹnu ààlà wa. ká mẹnu ààlà wa. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ mọ ẹnu ààlà wa nítorí pé kò ní sí ìrírí tá a fi máa gbé gbogbo ohun tó bá yẹ kó o mọ̀ gbogbo ohun tó bá yẹ kó o ní kó o tó dókè tó o bá ní nǹkan yẹn ló máa já ẹ bọ́. mo dá padà síbi ọ̀dọ̀ ìwé nìyẹn o tá a bá sọ pé kó ọ̀dọ́ irú èwe wo là ń ní ló ń sọrú ọ̀dọ́ tá a ní irú èwe tá a jẹ́ ló sọrú ọ̀dọ́ tá a dà. so ọ̀dọ̀ àwọn bàbá wa náà ni mo fẹ́ dá padà sí tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ fún àwa tí a bá fẹ́ pè wọlé sórí ètò yìí a ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ iná fẹ́ dá sọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa nínú Olúwa Prophet Kola Ajiboye Gorah tí wọ́n jẹ́ youth president fún Agbọ́jésù youth movement ní Ogun State àwọn ni àlejò àwọn náà sì tún ní PRO fún Organization of African Instituted Churches OAIC ní Ogun State wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn fún agbo mímọ́ CNS Agbọ́jésù Ìfẹ́lódùn the Bonagis tó wà ní Ṣóyọ́yè ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè nìyí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 nọ́mbà tẹ́ ní àǹfààní. hello ẹ bá wa yí rédíò yẹn sílẹ̀ dáadáa tẹ́ bá ti fẹ́ pè wọlé ẹ bá wa gbé rédíò yẹn wálẹ̀ dáadáa ká lè gbọ́ wàrà dáadáa etí ìgbọ́ méjì bàbá wa Kọ́lá Ajíbóyè Gorah àwọn ni àlejò wa bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan ó yá ẹ tún mú àtẹ̀síwájú à ń sọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ ikú ọ̀dọ́ tó wọ́pọ̀ nínú ìjọ aláṣọ funfun àti ní àwùjọ wa kí ló fà á kí làwọn nǹkan tá a gbọ́ hello ẹ kásán sà. ẹ kásán o. yes sà kí lórúkọ àti ibi tẹ́ ti ń pè wá sà. orúkọ tèmi ni evangelist moses ìlú àṣewò fún mi ayọ̀lá. ẹ káàbọ̀ sórí ètò wọn. jẹ́ kérúbù àṣírà ẹ̀dìkọ́tà Agbọ́jésù. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. àti bàbá wa fún wa tó tó nù rọ̀ tán sọlá látàárọ̀. ọlọ́run máa bá fún ìmọ̀ wọn. àmín. gbogbo ọ̀sán sọ nípa àwa ọ̀dọ́ bó ṣe rí nìyẹn lóòótọ́ lóde òní. àwa ọ̀dọ́ a kì í mọ̀ la wa. eré àsápàjù ó ti pọ̀jù fún gbogbo àwọn ọ̀dọ́ lóòótọ́.
torí pé kí ni tá a bá ti di wòlíì lónìí ọ̀pọ̀lọpọ̀ wa báyìí a máa lọ wá nǹkan táwọn bàbá yẹn ò fi ṣe tá a máa fi ń kún iṣẹ́ ìránṣẹ́ òun ló dẹ̀ máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ wa a kì í gba ẹ̀mí mọ́ láàyè kẹ́mi mọ́ ṣe kí ni kó darí ayé wa a kéyìn lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ ọpọlọ tẹ́ ń lò gẹ́gẹ́ bí ìwòlíì ọlọ́run agbára ọlọ́run bá lé mọ̀ yín o agbára ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú ara o. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 36. Hello sir. ẹ máa kó iṣẹ́ olúwa o. Yes sir, ẹ káàsán sir. Elijah Olùtàdé Afúngbàlájà ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ẹ kó iṣẹ́ olúwa. Yes sir. Àkí bàbá wa Ajiboye Gorah ẹ kú atótónu. Oya ẹ mú wá ń ṣókí. Olúwa yóò bùkún fún yín. Mo fẹ́ dá sínú ẹ̀ ni wípé kò sí nínú ètò Ọlọ́run fún ọ̀dọ́ kankan láti kó ní kékeré. Gbogbo èrò rẹ̀ tó ní sí wa nínú Jeremiah 29:11 ni pé èrò rere ni èrò àlàáfíà kì í ṣe èrò ibi. Àwọn ọ̀dọ́ ni ká kíyèsí ìgbé ayé wa ká súnmọ́ Ọlọ́run dáadáa ká dẹ̀ máa tọpasẹ̀ ọ̀nà bàbá wa ká dúró sórí ìpè wọn ká má dẹ̀ ṣe ohun tí ò yẹ ká ṣe. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. God bless you. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ 0707 316 0403 tàbí 0812 411 3677. Hello sir. ẹ kú iṣẹ́ olúwa ta o. Yes sir. a kí bàbá wa tó wà ń bẹ̀ yẹn alàgbà Gorah ọkọ̀ àtótónu látàárọ̀ o. èmi náà kì í sá o. ẹ̀mí mọ́ Ọlọ́run ò ní dágbére fún wọn. àmín sà kí lórúkọ àti ìbítẹ́ tí pè wá sà. èmi tí mò ń sọ̀rọ̀ ní dídá Olúwaṣẹ́gun Ajagun Ògún ẹ̀mí mọ́. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. láti Ìfẹ́lódù headquarter Láfẹnwá Abẹ́òkúta. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ìtẹ́mi fẹ́ dá sínú ọ̀rọ̀ yẹn ni pé nípa àwọn ọ̀dọ́ aṣọ oríṣiríṣi tí wọ́n ń wọ̀ ń sìn àti oríṣiríṣi tí wọ́n ń gẹ̀ sórí. tó bá gẹ̀ sórí gan tó bá gẹ̀ rúru yẹn sórí tàbáṣọ tó bá wọ̀ nígbà míì gan tírúwa ẹ̀ bá pàdé wọn ó máa ń jẹ́ ìtìjú fún apá aláṣọ funfun làwa náà. wọ́n gẹrun jágajàga sórí ìfúngun àwọn tó ń wà nínú ayé gan ẹlòmíì ò gẹrun tó wọ́ọ̀sì tọmọ ẹgbẹ́ kérúbù wọ́n gẹrun tó ẹgbẹ́ ẹsẹ̀ bá ẹlòmíì báyìí tọmọ ẹgbẹ́ kérúbù lélẹ́yìn náà aṣọ tẹ́lòmíì máa wọ̀ sọ́nù gan bóyá máa ṣe ìmúra wọn ẹ wo Ọlọ́run ẹ̀mí máa gbàkóso ayé wa ẹ wo ẹ bá mẹ́nubà náà kẹtùbọ̀ bá tọ́ wa sọ́nà dáadáa a ti lè rin ọ̀nà ìlàrin yìí náà ní parun síbẹ̀ kọ́ ló ń ṣàánú fún wa. àmín. ọlọ́run fún mọ́rin o. ètò àwọn Kérúbù FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ 0707 316 0403 tàbí 0812 411 3677. Hello. ẹ káàsán ma. ẹ káàsán o. Yes ma. Orúkọ mi ni Prọfẹ̀tà Abọ́sẹ̀dé Ọ̀ṣínkànlú. Ẹ káàbọ̀ sórí ètò màmá wa. Láti bolẹ̀ tí ń pè. A kí bàbá wa nínú Olúwa. A kí yín máa o. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Yes ma. Olúwa máa ṣagbára dọ̀tun o. Àmín. Iná ẹ̀mí yín ọ̀tá ò ní pa lórúkọ Jésù. Àmín. Ọgbọ́n yín ìmọ̀ yín á túbọ̀ máa pọ̀ sí lórúkọ Jésù. Àmín. Èmi náà rọ gbogbo àwọn ọ̀dọ́ wa kólúkúlùkù wá dóde àkókò wa o. Ká má sáré kọjá kádàrá wa tó ń fa kó ọ̀dọ́ pọ̀ jù lásìkò yìí nìyẹn o. Ohun tí àwọn òbí wa ò dà láàárín 20 ọdún sáwà fẹ́ẹ̀yà láàárín ọjọ́ kan. A fẹ́ dà ń kíákíá. Mo bẹ̀ wá mo rọ̀ wá o. Ikú yìí pọ̀ ju o. Ẹ jẹ́ ká ní kí èsàrà ká dóde àkókò wa o. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ kó ètò. Àmín ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀. Ètò ohun àwọn Kérúbù FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa Prophet Kola Ajiboye Gorah àwọn ni àlejò wa bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan. Yes sir. Bàbá wa ó yá ẹ tún máa tẹ̀síwájú díẹ̀. Ẹ rí i pé mo tún máa dá padà. Ikú ọ̀dọ́ là ń rí. Ṣùgbọ́n nínú tó ń bí ikú ọ̀dọ́ nísìnyí láti èwe ló ti ń bẹ̀rẹ̀. Láti èwe ló ti ń bẹ̀rẹ̀. Láti èwe ló ti ń bẹ̀rẹ̀. Ìyá kan mo sọ fún un mo ní màmá ọmọ yín wà ní SS2 ẹ̀dẹ̀ tí ń yáwó lọ́wọ́ ẹ̀.
ss2 láì tí ì níṣẹ́. ẹ ti ń yáwó lọ́wọ́ ẹ̀. ẹ ti ń yáwó lọ́wọ́ ẹ̀. torí ẹ fẹ́ dá lápò àbí máa náà polówó àwọn pé àwọn owó tó máa ń yá ẹ ṣàfẹ́ san padà. ẹ ti ń yáwó lọ́wọ́ ọmọ ss2. láì ọmọ rẹ ò ṣàgbàfọ̀. ó ń kaṣọ wálé. ẹ̀yin òbí ọ̀dọ̀ wa ni mo padà sí. ẹ dákun ẹ gbà wá. ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọ̀kan náà àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ tó ń pa wá nígbe ni. ikú tó bá ń pa ọ̀dọ́ ikú tí ò dá ni. ẹ gbọ́ bàbá tó ń sọ̀rọ̀ wọlé lẹ́ẹ̀kan yẹn pé èrò tọ́lọ́run ní fún wa èrò rere ni. bẹ́ẹ̀ni. mo dẹ̀ sọ fún wa mo ní ohun gbogbo làkókò wà fún àkókò tá a gbà pé ikú yẹ fún náà ní ìgbà ogbó. bí wọ́n bá kú láì tí ì ṣe pódògbó nǹkan kan ti wrong. nǹkan kan ti ṣẹlẹ̀ níbì kan. nǹkan kan ti ṣẹlẹ̀ nǹkan yẹn náà là ń yẹ̀wò báyìí. ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ dákun ẹ jọ̀ọ́ torí irú èwe tá a bá ní ló ń sọ irú ọ̀dọ́ tá a ní. mo bẹ̀ ẹ̀yin màmá wa ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ wo ibi tí mo jẹ́ kí n padà sọ́dọ̀ ẹ̀yin òbí wa rèé o. ọ̀rọ̀ ọmọ àṣekúdọjọ́ ogbó ni o. ìṣepọ̀ ọmọ ti dàgbà kó máa. ọmọ má pa mí mi pa àwọn òbí mi ohun tó kó bá Élì nìyẹn o. ọmọ má pa mí mo ti sọ tí mo fẹ́ sọ ń bẹ̀. ìwọ náà máa lọ rán ìjókòó. ṣé bọ́ lọ́hùn lòun jẹ́ kó ṣe ìtótọ́ lójú ẹ̀ tí ìtótọ́ yẹn bá máa délẹ̀ ìtótọ́ yẹn ló ń dé yìí. ọ̀rọ̀ ọmọ àṣekúdọjọ́ ogbó ni tẹ́mi fi máa bọ́ lẹ́nu òbí. hello ẹ káàsán sà ẹ káàsán. yes sà kí lórúkọ àti ìbílẹ̀ tí ń pè wá sà. orúkọ tèmi ni bọ́dà olúwa láti Abẹ́òkúta. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ẹ kú ìpè sá. yes sà. àlejò bàbá wa tó ń fún ọ̀yọ̀jú tó fún wa agbára ẹ̀mọ́ ní pé sílẹ̀. àmín. ẹ jọ ìbéèrè tí fẹ́ béèrè lórí ohun tó bá wa ọ̀dọ́ sọ. ẹ mú wá ń kíákíá. pé kí ni àwọn ìwà wo ni àwa ọ̀dọ́ ìsìn gbọ́dọ̀ yàgò fún kí á lè pẹ́ lórí ilẹ̀ ayé. ó dà àwọn ìwà wo la gbọ́dọ̀ yàgò fún láti pẹ́ lórí ilẹ̀ ayé. gẹ́gẹ́ bí ọ̀dọ́. bẹ́ẹ̀ni ẹ ṣé gan sà alàgbà ọ̀rẹ́ olúwa gbogbo wa la mọ̀ torí mo ti sọ fún wa lẹ́ẹ̀kan gbogbo wa la mọ̀ ìṣọwọ́ tí àwọn ọ̀dọ́ fi ń lo oògùn olóró ti pọ̀ jù. tá a fi ń mú nǹkan líle tó lè gbẹ̀mí yàn kíákíá ó ti pọ̀ jù. ìkejì yàgò fún ìwàkuwà kó má bàa rírì kúrì. mo fẹ́ rí ní kíákíá. mo fẹ́ rí ní kíákíá ni. mo fẹ́ dúdú mo fẹ́ di gbá wákàtí kan. gbogbo ọ̀dọ́ nísìn ọṣẹ bisabisa káyà máa ń ta àbí kí náà ń pè. ohun tí wọ́n dẹ̀ ń wá kiri sí nìyẹn. láti pàṣẹ bẹ́ẹ̀ wọ́n rí kúre. eré àsápajúdé lórí owó ó ti pọ̀ jù. àti nǹkan mímu oògùn olóró àwọn kan tó lè pààyàn kíákíá kú kíákíá ni. ẹ bá dẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n wa kan máa ń sọ̀rọ̀ kan wá ní àkùkọ tó bá kọ láàárọ̀ máa ní oògùn olóró ò dáa oògùn olóró ò dáa ebi òkú mọ́tà kò kọ́ sọ àwọn máa túmọ̀ ẹ̀ pé oògùn olóró ò dáa mẹ́tà kò padì yẹn ń sọ ní láàárọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yàgò fún mukumu yàgò fún jẹkújẹ má wà wàkúwà kó má bàa rí èrèkúrè. agbọ́ Jésù Youth Movement ní Ogun State wọ́n sì máa rán bàbá wa wá sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i ó dáa pé ìtàn wa lọ́tẹ̀ yìí ó dára púpọ̀ wọ́n tún sì máa wá lẹ́ẹ̀kan sí i bàbá wa Prophet Kola Ajiboye Gorah àtúnṣe máa retí wọn nítorí ọlá àkókò nítorí ọlá wo SSA tún jẹ́ ká tún dókè lọ́hùn jẹ́ ká dókè lọ́hùn. ìgbìmọ̀ ìdàgbàsókè ìyìnrere fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ọmọ sẹ́ráfù síbi ìsìn àṣálẹ̀ ìmúpadàbọ̀sípò àwọn tí yóò ṣiṣẹ́ ìránṣẹ́. Most Senior Apostle Prophet Dr. David Ogundipe. Senior Superintendent Apostle S.A. Abinde. Pastor Prophet Ademola Pokuola. Senior Special Apostle M.A. Adesina. Apostle Adeyinka Adebiyi. Brother Olusoji Akitola. Superintendent Apostolic Mother Bolajoko Odeyinde. Reverend Apostolic Mother Prophetess Dr. Akosile. Àti Superintendent Apostolic Mother A.I. Atewogbola. Àkòrí ìjọ àwọn akọrin Saviour's
Jesus Ministries C&S. ní yóò fi ìròyìn ẹ̀mí gbé wa lọ sórí ìfẹ́. Olùgbàlejò wòlíì Emmanuel Abiodun Alogbo. olórí ìjọ kérúbù àti séráfù wá bá ọlọ́run kérúbù àti séráfù pàdé. Fún ìmúpadàbọ̀sípò àti ìtẹ̀síwájú ìjọ kérúbù àti séráfù. ilẹ̀ séráfù ibùsọ̀ ogójì òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn màbà nípínlẹ̀ ògùn. Lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí láago 9 alẹ́ mọ́jú. senior mother in Israel Dr. olúwakẹ́mi aládẹ́nusì. Alága ìgbìmọ̀ ìyìn rere. olùkéde pásítọ̀ ọmọbọ́láńlé adéwùmí. Akọ̀wé ìgbìmọ̀ ìyìn rere. à ń retí yín o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó fún wa lórí ọ̀fẹ́ lórí ètò tòní ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. adùn náà ni tiwa níbí ìgbé ayé àwa ọ̀dọ́ nínú ìjọ Kérúbù àti Séráfù nínú ìjọ aláṣọ funfun àti láàrin àwa kìrìsìtẹ́nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àgbà náà ń dó àgbà wọn ń dògbò ṣùgbọ́n nísìnyí ó dẹ̀ ti wá ń di tọ̀dọ̀ ìgbé ayé àwa kìrìsìtẹ́nì kí ló fà kí ni àwọn nǹkan tí àwa ọ̀dọ́ tá a gbọ́dọ̀ kíyèsí kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. bàbá wa Prophet Kola Ajiboye Gorah àwọn ni àlejò wa. bàbá wa ní ṣókí kẹ́ tó máa lọ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run gbogbo ọ̀dọ́ lápapọ̀ ní nǹkan tí ikú ọ̀dọ́ ń sọ ní ayé àkókò yìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín. ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo àwa tá à ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin káàkiri àgbáyé ni pé Bíbélì ní wọ́n mọ òtítọ́ tó sì sọ ọ́ di òmìnira. kò sí ọ̀nà òtítọ́ mìíràn lẹ́yìn Kristi. a gbọ́dọ̀ súnmọ́ Kristi ju ti àtẹ̀yìnwá lọ nítorí ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà sí ipa ọ̀nà wa ni yóò máa tọ́ wa. tí a bá ti yà kó nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ló fa gbogbo nǹkan tá a sọ pé ó ṣẹlẹ̀ lóde òní tó ń ṣẹlẹ̀ yìí ká padà sọ́dọ̀ Ọlọ́run. gbogbo wa pátápátá ẹ̀já padà sọ́dọ̀ Ọlọ́run. ọmọdé wa ká padà sọ́dọ̀ Ọlọ́run. ká yára wa kúrò lọ́dọ̀ rẹ̀. a lè ṣe nǹkan kan. ìparun tó máa mú wa náà rí. àtọ̀dọ́ àtàgbà àtèwe ẹ̀já padà sínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó dá wa tó mọ ohun tá a fẹ́ wá ṣe láyé tí àrọ́gbọ́n kan tá a lè sà fi yẹ kó nínú ìpinnu rẹ̀. gbogbo ọgbọ́n tá a bá là fẹ́ sà kò lè mú wá fún wa ju ìparun lọ. mo bẹ̀ wá torí Ọlọ́run padà sọ́dọ̀ Ọlọ́run jáwọ́ kúrò nínú ibi kó sì máa ṣe rere. ó dà bàbá wa kẹ́ tó máa lọ lórí ètò tòní ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbogbo àwọn kan tó ń gbẹ yín. mo gbàdúrà fún gbogbo àwọn ọkàn tá à ń gbọ́ mi nílé káàkiri àgbáyé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ààbò Ọlọ́run kó dájú lórí yín. àmín. gbogbo ọ̀dọ́ pátápátá mo gbàdúrà fún wa tó bá ṣe pé agbára òkùnkùn Sátánì kan ló ń gbẹ̀mí àwọn ọ̀dọ́ ní kíákíá gbogbo agbára náà wá fi wọ́n sínú ìdè Olúwa kó fi wọ́n sínú ìdè. àmín. gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbàdúrà fún yín Olúwa kó gbé yín dìde. àmín. gbogbo àwọn tó wà ní ipò olóyún Olúwa kó sọ̀ wọ́n láyọ̀. àmín. ààbò Ọlọ́run kó dájú lórí gbogbo wa. àmín. gbogbo àwọn tó ń wojú Olúwa fún ohun kan tàbí mìíràn mo gbàdúrà fún yín lónìí gbogbo ohun tẹ́ ń béèrè lọ́wọ́ Olúwa Olúwa kó ṣe fún yín. àmín. ètò kù tí ọdún yìí máa fẹ́ parí tó sì máa fẹ́ parí àánú ṣe kún bẹ́ẹ̀ ìbùkún kún bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ló wà Ọlọ́run máa pín kárí gbogbo wa. àmín. ìbùkún rẹ̀ àánú rẹ̀ tó ti ṣèlérí fún wa lórúkọ Jésù èṣù ò ní jágbà mọ́ wa lọ́wọ́. mo wá gbàdúrà fún yín gbogbo àwa ọ̀dọ́ pátápátá gbogbo àwa ọ̀dọ́ mo gbàdúrà fún yín ní orúkọ Olúwa ikú àìtọ́jọ́ gbogbo májẹ̀mú ògódé ẹ̀mí pín lórí àwa ọ̀dọ́ lórúkọ Jésù Olúwa parẹ́. àmín. gbogbo ọ̀dọ́ ní àgbáyé ni mo gbàdúrà fún gbogbo májẹ̀mú ikú ọ̀dọ́ lórúkọ Jésù Olúwa kó parẹ́. àmín. àwọn ọ̀dọ́ ìgbéga la fẹ́ Ọlọ́run kó máa gbé wa gà sí. àmín. ẹ̀mí tí a ó fi súnmọ́ Ọlọ́run Olúwa kó fi súnmọ́ wa. àmín. orí bẹ́ẹ̀ kò yí padà. àmín. eré ilé ológun tá à ń lépa rẹ̀ kò ní bọ́ mọ́ wa lọ́wọ́. àmín. Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní. bàbá wa Prophet Kola Ajiboye Gorah àwọn ni àlejò wa tí a ní oore ọ̀fẹ́ láti gbé wá sórí ètò lónìí. a sọ̀rọ̀ nípa ikú ọ̀dọ́ àwọn nǹkan tó yẹ ká kíyèsí. a sì dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá tí ẹ ti pè wọlé tẹ́yìn náà dá sí ètò tòní. lórúkọ Jésù gbogbo wa ní kú rèwerèwe. wọn dá wá sórí ètò yìí wọ́n wá pẹ̀lú bàbá wa Evangelist Adétọ̀nà Moses àwọn náà wà níbí pẹ̀lú wọn pẹ̀lú bàbá wa nínú Olúwa Evangelist Ògúnbùnmi Peter ẹni bá ti rí bàbá wa Gorah pa wọn nìyẹn Evangelist Ògúnbùnmi Peter wọ́n jọ wá pẹ̀lú bàbá wa nínú Olúwa Prophet Kola Ajiboye Gorah tí wọ́n jẹ́ àlejò wa lónìí. bàbá wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. a lérò pé tá a bá tún pè nígbà mìíràn ẹ ó wà sórí ètò yìí. ní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí lẹ́yìn ètò tó bá ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ. nọ́mbà tó lè pè mí sí náà ni 080 60
33 4729. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí ẹ bá mi. 080 60 33 4729. ẹ ti fọlọ́run bàbá ṣe ẹ fọlọ́run mọ ẹ bá mi fọlọ́run ẹ̀mí mọ́ ṣe bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 60 33 4729. adúpẹ́ púpọ̀ àìṣe púpọ̀ nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa sí ni 08060334729 whatsapp line náà nìyẹn ẹnikẹ́ni tó bá lóhun kan tàbí òmíràn láti bá yín sọ. bàbá wa prophet Kola Ajiboye Gorah evangelist Adétọ̀nà Moses evangelist Ògúnbòmí Peter gbogbo yín pátá la kí wípé ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò yìí lórúkọ Jésù ẹnikẹ́ni nínú wa ò ní kúrè wéwèé gbogbo rere tọ́lọ́run fi lé wa lọ́wọ́ lágbára Ọlọ́run ọ̀gá ògo kò ní kú mọ́ wa lọ́wọ́ àánú Ọlọ́run alààyè yóò sì wà pẹ̀lú wa. ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu àwọn àlejò wa yẹn ni pé ká ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì ká fọgbọ́ Ọlọ́run iṣẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run irú ìwé bí èwe wa ṣe rí òun ló ń sọ bí ọ̀dọ́ wa ṣe rí ká ṣohun gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀yẹtẹ̀yẹ kí a má bàa kú rèwerèwe mo gbàdúrà lórúkọ Jésù ọfà ikú ọfà ìsàn kò ní bá ẹnikẹ́ni ọlábùsí àjọ wà níbí ni àjọ ń ṣètò ohun àwọn kérúbù ní ọlábùsí àjọ wà níbí ni SSA Sunny Sodiq Abiodun òun ló wà nídìí lọ́wọ́ bọ́tìn tó ń gbé lọ sókè tó ń gbé lọ sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín ọfà ikú ọfà ìsàn kò ní bá ẹnikẹ́ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fún wa lónìí lórí ètò ohun àwọn kérúbù FM ẹ jẹ́ ká ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì ikú ọ̀dọ́ yìí pọ̀ kó ní kálukú kó sọ wá gbéjẹ́mọ́wọ́ pàápàá àwa wòlíì ọ̀dọ́ mo ti gbà pé mo ti ní pé bó bá ṣe wù mí ni mo ṣe lè ṣe ibi tó bá wù mí mo lè tàbí ọbẹ̀ sí gbogbo program tó bá pè mí sí ni mo fẹ́ lọ àmì àtàwọn bàbá yẹn àjọ máa fi gẹ́gbẹ́ga tó bá ti jọ́ dọ̀hún ni káṣun gbogbo níwọ̀n tí wọ́n sì ká wà lórí àlá wa kó ní kálukú kó mọ báńdìrì ẹ̀ tàbá ti fi bẹ́ẹ̀ àrí pé ikú ọ̀dọ́ á reduce láwùjọ wa má bá yàwó níyàwó sùn o ìránṣẹ́ Ọlọ́run kan ló lọ bí programu kan tó ń gba nọ́mbà wọn káàkiri nígbà tó gbà títí ó gba nọ́mbà ìyàwó pásọ̀ ṣọ́ọ̀ṣì tó ti lọ mínísítà kò mọ̀ pé nọ́mbà ó kọjá àlà ó ti pẹ́ tó ti ń ṣe nígbà tọ́rọ̀ di iṣu atayanyan lọ́wọ́ pé ṣọ́ọ̀ṣì tó ti lọ mínísítà ló gba nọ́mbà ìyàwó pásítọ̀ ọbẹ̀ nítorí pé àwa fúnra wa àwọn ọ̀dọ́ àkínsọ wa gbéjẹmọ́wọ́ ẹnikẹ́ni nínú wa ò ní Ọlọ́run ò kọ́ nípa tiwa gẹ́gẹ́ bí bá ti gbẹ́lẹ́nu bàbá òmìnira nítòótọ́ lẹ́ẹ̀kan wípé Ọlọ́run ò kọ́ nípa tiwa láti kú rèwerèwe ṣùgbọ́n ìrìn tá à ń rìn ọ̀rọ̀ tá à ń sọ ìgbésẹ̀ tá à ń gbé ìwà tá à ń wù àwọn nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu ibi tá à ń jókòó sí ọ̀rọ̀ tá à ń sọ òun ló ṣokùnfà ẹ̀ lágbára Ọlọ́run àánú Ọlọ́run yóò dáàbò bo ayé gbogbo wa o fún èyí tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bí mi atọ́kùn ètò ohun àwọn kérúbù sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 WhatsApp line mi náà nìyẹn 081-655-372-83 081-655-372-83 lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ bàbá prophet Kola Ajiboye Gorah àwọn tó ń jọ wá evangelist Adétọ̀nà Moses evangelist Ògúnbòmí Peter adúpẹ́ pọ̀ lọ gbogbo wa Sunny Sodiq Abiodun àti Ọlábùsí gbogbo àjọ wà níbàyí ni àfàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò ohun àwọn kérúbù on FM ipa ayé pé ìṣù pọ̀ ta kò ní lágbára lórí ẹnikẹ́ni nínú wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé lórúkọ Jésù olùgbàlà kí gbogbo wa ká wà ní àlàáfíà shalom. ìbàjẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun ká lè sìn ọ́ lókè o. ọba wa ẹni tó bá létí kó lọ yíwà rẹ̀ padà kó lọ múra sí iṣẹ́ rere.